Omi dáadáa náà. Ṣéṣe yìí ìjọṣẹ́ tálábàárà lè jẹ ni. Alágbára ló ń jẹun oríta, ọmọ ọ̀lẹ ò lè débẹ̀. Mo fáìn pa. GSTV Yorùbá. ó mà tún ti padà di woro sí woro ẹ̀yin náà gbọ́n tí Àṣàbí Simple tó sọ tó fi reply Ọlọ́ba Sàló gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ibi tọ́rọ̀ tí ń bọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ibi tó dé dúró gbogbo ẹ̀ ní yànnàná fún yín ẹ̀ ń gbé débẹ̀ ẹ̀ ń kọ́kọ́ plane tí Sàló sọ tó fi di wípé ìyàwó Portable ìyàn Àṣàbí Simple òun náà wàá bọ́ síkànnì ayélujára ó sọ boko ọ̀rọ̀ èèyàn sí Ọlọ́ba Sàló ó yá ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀ ẹgbọ́n tí Sàló tó sọ èèyàn lórí live video pẹ̀lú Túndé Perry tó fa gbọ́n mi sí omi òtó tẹ́ bá ti gbọ́ yẹn tán ń wà tún padà wá ń wà wá play n tí ìyàwó Portable tó sọ wàhálà ń bọ̀ yóò máa lẹ́yìn yóò máa ó yá ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ náà. ìyàwó Portable wà ní DM mi sẹ́yìn bá sì mi ọmọ Àṣàbí yẹn ìdá ló ń rí rárá nǹkan tó tó Portable ọmọ yẹn kà máa ń tẹ́sí mi sẹ́ my love. ìyá Àṣàbí ìyàwó Portable yẹn. àjẹ mi ò kì í dá lóhùn sẹ́ ẹ jẹ́ sẹ́ wá. ó máa ṣe Ghana fún ni pàdé ẹ̀ Ghana ni. àfọlẹ́pọ̀n Ghana. wàá dẹ̀ tó pa àti Canada ti ẹ̀. àjẹ kò délé ọba. ìdílé ọba ara ó máa ṣe Ghana fún ni. Ọlọ́ba Sàló ó ní Àṣàbí Simple gangan yín ìyàwó Portable ló wà lórí DM ṣé èsì pọ́nmọ́ ti dàpọ̀ wọ́ọ̀dù because in tí Àṣàbí Simple tó fi reply ó ṣeéṣe kọjá pọ́nmọ́ ti dàpọ̀ wọ́ọ̀dù in play tí Àṣàbí Simple yín ìyàwó Portable tó náà fi dá Ọlọ́ba Sàló ẹ má jẹ́ ń tan yín ó ti di wọ́wọ́wọ́ báyìí torí kánnakánná ti ná mẹ́ẹ̀gà ó ṣeéṣe kíjà ó dé láàrin Portable Ọlọ́ba Sàló àti ìyàwó Portable gangan torí pé ìyàwó Portable ti sọ̀rọ̀ ó ní ìwọ Ọlọ́ba Sàló ó ti tẹ eyín ó ti tẹ iká nírú mọ́lẹ̀ ẹgbọ́n tó sọ ó sọ̀rọ̀ sọ Ọlọ́ba Sàló ẹ sì mọ̀ pẹ́nu náà lọ́lọ́ba Sàló jà lálákọ̀ọ́kọ́ rẹ̀ tí wọ́n fi yìnbọn fún ẹ jẹ́ kájọ gbọ́n tí eyín ìyàwó Portable sọ eyín Àṣàbí Simple ó yẹ ẹsẹ̀ ń sáré gbé yín débẹ̀ tẹ́ bá ti wá gbọ́ tán ẹ má gbàgbé ẹ subscribe kẹ́ share fídíò kẹ́ wá sí kíni o kẹ́ wá drop opinion tí yín kílẹ̀ lérò pé yóò ṣẹlẹ̀. Gbẹ́ni Sàló Afeez ọmọ ìjọ sanmi yà normally mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ because of what but torí àwọn wèrè kan tó máa ń comment tó dẹ̀ máa ń jump into conclusion ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí bàbá mi jọ̀ọ́ má bínú Àṣàbí ìyàwó Portable wo ló wà nínú DM ẹ tó máa ń sọ I love you yẹn fún ẹ jọ Àṣàbí wo ìyàwó Portable wo kò lè já Àṣàbí Simple tèmi so bá mi yànnàná ẹ bàbá mi ò bá ẹ jà o because mo rántí pé èmi àti ẹ̀hún ṣọlọ́rọ̀ mi ò mọ page ẹ so kò kí wàá ló fẹ́ fààrin fín tó wà tí Portable bá ní issue ẹjọ́ bára yín fà so o lè ta sí mi torí mi ìmọ̀ ẹ rí so bàbá mi sáré bá mi yànnàná ẹ torí mọ̀ kó máa rí fídíò yìí ẹ̀yin tẹ́ mọ̀ ẹ bá mi tag ẹ pé Àṣàbí wo ló ń sọ pé ó wà nù DM ẹ tó bá jẹ́ mi ni sọ pé Àṣàbí Simple kò fi evidence gbà nídìí tí ó bá kí ń ṣe èmi sọ pé kò ń ṣe Àṣàbí Simple tó bá wá dákẹ́ tó sọ̀rọ̀ ajẹ́pọ̀ fẹ́ rí jẹ́ ìṣù nìyẹn o.